خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run àtọlọ Ọlọ́run kọ́lọ́run kó bá mú bá Ànábì àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábé rẹ̀ àti gbogbo àwọn náà tá à ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dijọ́ ìgbéǹde alkiyama. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó tún ṣe nírọ̀rùn fún wa láti tún pàdé lórí ètò wa lónìí. Ibi tá a ti ń dára wa lẹ́kọ̀ọ́, tá à ń gbára wa nímọ̀ràn lórí tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó. Tá a bá gbàgbé, tírà tí a ń kà òun náà ni Bulugul Maram min Adillatil Ahkam tí àfáà wa Al-Hafiz Ibn Hajar Al-Asqalani Kitabun Nikah. Àbí Ọlọ́run ọba àwa tá à ń wí àtẹ̀yin tẹ́ ń gbọ́ kọ́lọ́njú ṣe wá láǹfààní láyé àti níjọ́ gbéǹde alkiyama. Àwọn àfáà tí ó máa ń ka tírà náà fún wa wọ́n ti wà nínú studio pẹ̀lú wa. Àwọn náà ni Sheikh Saad Sarumi, kọ́lọ́n kó bá ṣàlékún dáadáa fún wa. Kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ka hadith tó kàn nínú Kitabu Nikah tí a ń kà lọ́wọ́. A fẹ́ fi dédé àsìkò yìí, a fẹ́ fi ṣàdúà fún àwọn tó so nígbọ̀wọ́ ètò wa. Bá a ṣe máa ń ṣàdúà fún wọn ní gbogbo ìgbà pé kọ́lọ́n kó bá tún lékún àrísìkí wọn, kọ́lọ́n kó tún bá tún bùkún wọn dáadáa, kọ́lọ́n kó bá ṣàlékún dáadáa fún wọn jù báyìí lọ. Ládàá téèyàn máa ń rí níbi kéèyàn máa so nígbọ̀wọ́ irú ètò báyìí, Ọlọ́run má ṣe jẹ́ kí wọ́n rí láyé, Ọlọ́run jẹ́ wọ́n rí níjọ́ gbéǹde alkiyama. Nínú àwọn nǹkan tẹ́ tún wá bẹ̀ wá pé ká máa ṣe ní gbogbo ìgbà tá a bá ti ń ṣe prógráàmù yìí, oní ká máa rántí àwọn òbí àwọn méjèèjì tí wọ́n ti wà níwájú Ọlọ́run bá pé kọ́lọ́n kó bá wa kẹ́ àwọn méjèèjì, kọ́lọ́n kó má ṣe bá wa ṣe wọ́n ní ẹni àlìjẹ́nnà. Gbogbo ọ̀nà tí kálukú wa náà tá a gbà lókù lọ́rùn, kọ́lọ́n má ṣe bá wa kẹ́ gbogbo wọn, kọ́lọ́n bá wa ṣe wọ́n ní ẹni àlìjẹ́nnà. Láì nígbà lásìkò, àwọn àfáà wa Sheikh Saad Sarumi àwọn náà ni wọ́n bá kọ̀ntínú pẹ̀lú kíka tírà tí à ń kà lọ àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí hadith kọ̀ọ̀kan. Ẹ má jẹ́ ká gbàgbé pé second segment ibẹ̀ ni a ti máa ń sọ̀rọ̀ nípa ìwé Garment of Compassion, èyí tí àfáà wa Abdulsalam Aladodo tí wọ́n máa ṣe àlàyé rẹ̀ fún wa. Ní báyìí a máa gbọ́ àlàyé nípa hadith tó kàn láti ẹnu àfáà wa Sheikh Saad Sarumi. Bismillah. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run ọba, ẹ̀yin Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ìtumọ̀ sí fún anna Muhammad sallallahu alaihi wa sallam في الملأ الأعلى عند الملائكة، يعني بأي تقدر الملائكة كل بمن محمد صلى الله عليه وسلم. أسقوا الصلاة والصحابة كل بمن تابعين ما تابعين أسقوا بمن تولي من أن محمد صلى الله عليه وسلم في جوجو القيامة. آمين. ولو بقولون سبحانه وتعالى سو آتما تسواجو
níbi hadithi tó tẹ̀lé hadithi tá a ti kàkà ní ìjẹjọ fún wa. hadith ibn Abbas. hadith ibn Abbas radiyallahu ta'ala anhu. so hadith tó ní hadith ibn Ka'b ní abẹ́ká ti jẹ́ ìjọ yẹn láti ń ṣàlàyé fúnra wa pé obìnrin tó wọnú Islam tó wáyé púpọ̀ ọ wá padà rí pé ọlọ́ fọkọ mi ọfọkọ mi ọkọ rẹ̀ náà ti gba Islam ọkọ wa bá ní Muhammad sallallahu alaihi wasallam náà ti gba Islam ó sì mọ̀ pé mo gba Islam ó tún wá lọ fẹ́ lómi alẹ́bìnrin ọ̀yà ẹ̀tún wa ká alẹ́bìnrin tó ọ̀yà padà sọ́dọ̀ ọkọ rẹ̀. so lẹ́ni àdìsí àfàwà Ibn Ka'b ní ọjọ́ náà fẹ́ kà fún wa nínú olótẹ̀lẹ̀ hadith ti àsọtẹ́nìsì abẹ́lẹ́ wọn bá sọ́tẹ̀ lákọ́ máa jẹ́ àtọ̀ náà wa amin kàkà hadith náà gẹ́gẹ́ bí sísè wa bismillahir rahmanir rahim an Ibn Ka'b من عجرة عن أبيه قال تزوج رسول الله صلى الله عليه وسلم على علية من بني غفار فلما دخلت عليه ووضعت ثيابها رأى بكشفها بياضا وقال البسي ثيابك والحكي بأهلك وأمر لها بالصداق رواه الحاكم وفي إسناده جميل بن زيد وهو مجهول واختلف عليه في شيخه اختلافا كثيرا. حديث طبعا سقاي أما تبع وانا نزل كعب بن عجرة أو نما نبى أما تنبى نزل كعب بن عجرة أما يموني أقوري أما فاز جا قلب ووري ولونا ني تبع فوافايا ووسع على من البلاء النوم لا بنسع على من البلاء واني كي هنا نكعب أو كلكم نكعب بن زيد ولو نكعب بن زيد ولو ناني زيد بن كعب أما هم تنهوكم يابنوا عليه ولو سعد بن كعب so tó wá wà wọ́n ní pé ọkùnrin tá a bá tẹ̀lé sọ̀rọ̀ rẹ̀ nínú àwọn wọ́n ní sọ̀rọ̀ ní Muhammad sallallahu alaihi wasallam ó ní sọ̀rọ̀ ní pé ó dẹ́n tó wà ní Muhammad sallallahu alaihi wasallam ó sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ní Muhammad so àbáwa alimami Dhahabi wọ́n wá ń sọ nínú ọ̀rọ̀ wọn nínú Siyar A'lam an-Nubala wọ́n ní ó ní suhul hifz pé nìkan tẹ́ pé ìhà nǹkan ẹ̀ máa ń gbàgbé nǹkan gan bá hà nǹkan máa ń gbàgbé gan then dọ́ọ̀fù ilmi ní ìhà nǹkan rẹ̀ lẹ́ so pé hadith yìí tábà ń kà lọ́ àmà rí táwọn onímọ̀ sọ nípa rẹ̀. wọ́n yóò náà fáwọn Ibn Ka'b ní Ujra abnu Ujra ni wọ́n náà sọ abánu Muhammad sallallahu alaihi wasallam so wọn kò ní kankan àwọn náà sọ tó ṣe tó dáńpá àwọn abnu Ujra náà hadith wọn sahih Bukhari wọn náà sahih Muslim kódà wọn náà ló bá hadith wọn nípa ọ típa as-salatu Ibrahimiyya so wọn àtàkùn àwọn náà abilẹ̀ ìyàtọ̀ jọ padà ara wọn ala uhdiyaka hadiyya ìkẹ́ bọ̀ ilé bọ̀ kan tí wọ́n ń pe as-salatu Ibrahimiyya ní hadiyya ní ẹ̀bùn wọ́n rí as-salatu Ibrahimiyya sí hadiyya sí ẹ̀bùn ibi tá à ń lọ́kọ́ nìyẹn so òun náà wàá gbà lọ́tọ̀dọ̀ bàbá rẹ̀ so wọ́n ní annahu qala wọ́n pe tazawwaja Rasulullahi sallallahu alaihi wasallam al-Aliyya min Bani Ghifar Ànábì fẹ́ ọmọbìnrin kan tó ń pè ní al-Aliyya min Bani Ghifar nínú àwọn Bani Ghifar al-Aliyya so nínú àwọn Bani Ghifar al-Aliyya nínú àwọn Bani Ghifar ni wọ́n kọ̀bílà kan ni wọ́n pe mọ̀lẹ́bí kan ni fámìlì kan ni wọ́n pé wọ́n ṣe kí wọ́n sì gbajúmọ̀ gan-an so àwọn Abu Dharr al-Ghifari so náà àwọn kọ̀bílà yẹn náà ni so àwọn kọ̀bá àwọn mọ̀lẹ́bí tó yẹ pé wọ́n gbajúmọ̀ tí wọ́n jọ ń jẹ́ orúkọ nǹkan kan náà nílùú Mẹ́kà wọ́n ní àwọn clan àbí àwọn ẹ̀rọ rẹ̀ clan àwọn mọ̀lẹ́bí ni wọ́n so wọ́n jọ ń jẹ́ orúkọ kan náà tó yẹ gbajúmọ̀ gan. náà wọ́n ní àná Muhammad sallallahu alaihi wasallam tó wá rí i pé ó fẹ́ ọmọbìnrin táwọn fáwí dakhalat alayhi obìnrin wa wọlé wá bá nínú Muhammad sallallahu alaihi wasallam kò tẹ́yẹ̀ máa ń ṣe falamma dakhalat alayhi nígbà tó wá rí kóbìnrin yẹn wá wọlé pé mẹ́lọ̀ bá nínú ẹbí pé jẹ́ lọ́ọ́ bá ọkọ mi olówó eré mi ẹ̀gbọ́n fi hàn tó mú pé wọ́n ti so yìgì rẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam lálẹ́ Laylatul Bina ọkọ àti ìyàwó tí wọ́n ní àṣepọ̀ tóbi tí wọ́n bá ti ṣẹ́yìn onú ṣẹ̀ríà bẹ́ẹ̀ bá fi obìnrin fọ́kọ lónìí wọ́n fọkọ fún obìnrin lónìí tó tí wọ́n bá ti sí ní tó ń pè ní àṣepọ̀ tá à ń pè ní an-nikahu wọn àti consummate ní tó ń pè ní lọ́kọláya wọn consummation gangan ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin wọn ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin wọn ká tó gbà pé wọ́n ti fẹ́ra wọn tó tọ́ so ọ wá rí i pé obìnrin nínú àwọn kan tó tún ṣe pàtàkì lẹ́yìn ìgbà tí a bá ti ṣe ní káàtán òun náà ní consummation
ọkọ àti ìyàwó kan ṣèkèrè kan súnmọ́ra wọn. Kásùmárà. a wá rí i pé nínú hadith yìí gẹ́lẹ́ wọ́n ní falamma dakhalat alayhi ní pé ìyàwó máa ń lọ wọlé bọ́kọ rẹ̀ ni ẹ mú ìyàwó lọ bá ọkọ nílé ni ọkọ ti wà nílé ìyàwó wa wọlé sí ni yóò wá wọlé tọkọ rẹ̀ èyí nìkan ni níbi tọkọ wà ẹ lọ mú bá ọkọ rẹ̀ nínú ilé. kò túmọ̀ sí pé ọkọ náà ò lè báyàwó nínú ilé àbí bẹ́ẹ̀ kọ́ níbi kéèsì tẹ́lẹ̀ yìí kẹ́lómi mọ́ aṣọ́dòfin mọ́ra rẹ̀ lọ́wọ́. àmọ́ kò wá mí ní pé dẹ́bítẹ̀ ń lọ kò wá mí ní pé wáyé pé ìyàwó lọ́wọ́ ọkọ náà lọ́lọ́ ká bẹ́ẹ̀ ìyàwó ti wà nínú yàrá ọ̀rẹ́ bí ọkọ wa dán wọlé tó wá bọ́ ìyàwó rẹ̀ kò sí tó burú. àmọ́ tó ń pọ̀ jù ní wípé kí ọkọ ti wà nínú ilé kan wá mú ìyàwó bá àmọ́ náà àṣà kan bẹ́ẹ̀ nù àṣà ń lu àyè wọ́n sọ wọn pé àkọ́dá ìyàwó ìbá ọkọ lé o wọ́n yá jáde máa lọ́tà ó ti kọ́kọ́ wọlé ná ìyàwó ti wọlé ná ọkọ ní wàá wọlé tọ̀. tó wọ́n ní kí ìyàwó kọ́kọ́ wọn jáde ọ̀dà ìwọ́n tó ń ṣe sínú nàgẹ́ wọ́n fi lọ́wọ́ lórí nígbà pé àkúlódé wọ́n fi lọ ara wò wọ́n jáde nù àwọn ọ̀pọ̀lọpọ̀ láwọn ọmọ nílé tí wọ́n ọkọ ìyàwó ìbọkọ lé láwọn wọ́n jáde ní. tí wọ́n bá ní àkídà kankan nípa rẹ̀ pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ tí tó bá ń lé. àwọn ọkọ akéde kan máa mẹ́mẹ́ ẹjọ́ ọ̀dà mẹ́rin. ọkọ tó kàn jẹ́ culture lásán pé wọ́n kàn fẹ́ ṣe bẹ́ẹ̀ tí ò bá ti lákídà tí ò dánú bọ́. wọ́n á kábàámọ̀ bẹ́ẹ̀ sí tọ́ da bóyá wọ́n wò ó pé ó ti wá jòkó kalẹ̀ tí àwọn àwọlé sọ́wọ́ àjíǹde á pàdé rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sí àmọ́ wọ́n ti wà nílé kó ti jòkó kalẹ̀ jọ kí wọ́n máa bọ̀ wá. wọ́n máa ń sọ náà pé ó wọlé tọ̀ àbí kọ́kọ́ wọlé tọ̀ ìyàwó rẹ̀. so kò sí tó burú bẹ́ẹ̀ so àmọ́ àwọn tó wá burú mẹ́rin ni pé káyọ̀ pàtó wá rọ àkídà kan gẹ́gẹ́ bí ìtàlẹ́jẹ́ ẹ̀bí ìwé ń bẹ̀ pé káwọn pé àkídà kan ti wá rọ̀ mọ́ igbó bẹ́ẹ̀ nǹkan ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ aga alábòjú bẹ́ẹ̀ mi ọgbọ̀n ológun ìgbé náà kó ṣe kí ẹ máa ro oríṣiríṣi àwọn tó wà lè máa jáde bẹ́ẹ̀ ní òṣìṣẹ́ ìsìlámù. so mi pe kéèyàn ṣàgídí pé èé wà lé yóò sì dé bá mi sí nǹkan kan tó ṣe. dáadáa ó sì máa tẹ̀lé lẹ́yìn ìgbà náà ni. àmọ́ hadith ni pé obìnrin òun gangan. òun ló lọ wọlé tó Ànábì sallallahu alaihi wasallam. wọ́n ní falamma dakhalat alayhi wa wada'at thiyabaha. bàtọ́ wọlé tán wọ́n bọ́ aṣọ rẹ̀. eléyìí náà nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ẹ̀kọ́ fíkù tó wà ní hadith là ń sọ wada'at thiyabaha. èyí wọlé màtá ẹ̀kọ́ ní ọkọ àti ìyàwó ni wọ́n sì so igi yín tán wọ́n rẹ̀ ọkọ tó wà kan ìjáàbù mọ́rùn tó kẹ́wù mọ́rùn gbogbo ẹ̀ ọ̀bọ gbogbo ẹ̀ wá so gbogbo ẹ̀ wá fún gádígádí. ó mọ̀ pé àwọn pẹ́rẹ́ǹtì obìnrin wọ́n gbọ́dọ̀ ti fún obìnrin yẹn ní education. dẹ́n bí gbọ́ náà kì í ṣe pé kọ̀ọ̀kan bọ́ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà. ọmọ entice ọkọ torí èyí náà wà lára foreplay. ó wà lára ẹ̀kọ́ wà bóyá bẹ̀rẹ̀ náà wáyà sì jẹ́ ọkọ̀ọ̀kan jẹ́ pé ìfúnra pé tọ̀ ẹ̀fọ́ àti pé n ti ń jẹ́ nìka ò gbọ́dọ̀ fi àsìkò rẹ̀. ó fi ṣẹlẹ̀. so wọ́n ní ọ̀dọ̀ àti ìyá bàbá tó wá bọ́ aṣọ rẹ̀ wọ́n ní wọ́n á bí káṣí yìí ha bàyà àbọ̀n àná Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n á bí káṣí yìí ha bàyà àbọ̀n àbẹ̀bí wá rí níbi tó pé kẹ́lẹ́ pé ní àkáṣe wa wọ́n mọ̀ ní pé ibi bàrà àdìmọ́ ibi ẹ̀fọ́ ta àhàbá yìí ibi bàrà àjọ obìnrin yẹn mọ́ bí ẹ̀fọ́ ta àhàbá yìí tí pé kó bá yá bí ikùn bí ikùn láàrin bí ikùn báyìí láàrin abòónú àkàtà láàrin abòónú báyìí àbẹ̀bí wá rí bàyà àbọ̀n nǹkan funfun kan ẹ wá wọn ànábì rí nǹkan funfun kan lára rẹ pé èèwọ̀ èyí. tó súnmọ́ bóyá ó kó yàn ní ìrira. ẹ pé wá àwọn onímọ̀ nípa òun náà ní lẹ́kọ̀ọ́sì ní ẹ̀tẹ̀. n tó jọ ẹ̀tẹ̀. ẹ̀tẹ̀ ni tánàbí rí yẹn tó pé kíní yẹn funfun tó pé nínú sí fa ẹ̀tẹ̀ náà ni wípé gẹ́gẹ́ àwọn tí wọ́n máa ń ṣàlàyé rẹ̀ wọ́n á máa funfun yóò funfun ni. ẹgbẹ́ tó ń sọ òwe ìṣòro kan ní wọ́n ní pé ẹgbẹ́ tó ń sọ pé ànábì sí ìwé rẹ̀ yìí pé kódà ó ní àwọn albáros kékeré kan tó pé wọ́n ti lò ó sàn àmọ́ kò tí ì ẹ̀yà ó sì láwọn ẹni láàrin táwọn sàábì ò fi dá a mọ̀. ó wà níbi àárín ibi ìṣẹ̀lẹ̀ báyìí. àdìsí Umar. so ẹ rí i pé wọ́n fi kíní funfun báyìí kékeré kò tí ì tán yẹn yẹn pẹ̀lú dáhùn. so pé ànábì orí funfun yẹn lára rẹ̀ ànábì wa kí lànà bí wàá ṣe sallallahu alaihi wasallam
wọn ní ànábì ní ìlbásí fìyà ànábì ní tọ́ wọ aṣọ rẹ padà wọ aṣọ rẹ padà wọ ẹ̀wù rẹ padà gbé ẹ̀wù wọ̀ gbé ẹ̀wù wọ̀ tó ànábì ní wàlhíkì bí ahlik ànábì máa lọ dá àwọn ará ilé rẹ padà sílé máa lọ sọ́dọ̀ àwọn ará ilé rẹ ṣẹ́rí àdìsí yìí ẹ̀kọ́ pọ̀ ń bẹ tí ṣe díẹ̀ níbi ìwé ẹ̀wù rẹ padà sí wọn lọ sọ́dọ̀ àwọn ará ilé rẹ tó wọn ni wà á mọ̀rọ̀ lẹ́hà bí sọ̀dà wà á mọ̀rọ̀ lẹ́hà bí sọ̀dà àdébí wa ni ẹ fún ní sọ̀dà àbí ẹ fún ní sọ̀dà àbí ẹ wò. sọ̀dà kí tóun jẹ́ jẹ́ tẹ́ kí n fún un. ó dùn pé nígbà tí wọ́n ń ṣe ìdí yìí gẹ́gẹ́ àdìsí yìí ó bí pé ànábì ò tí ì fún ní sọ̀dà. ìyẹn lè dìlé sọ̀dà kí. àdìsí ń jẹ́ pé ó dìlé sọ̀dà kí. àwọn bàtà wá rí pé tí ó fẹ́ sẹ́yìn pé òun lè tí sùn òun lè súnmọ́. kọ́mọ́ á dàbí jàǹbá. وأمر الله وسلم النبي وني افوني صداقي صلى الله عليه وسلم so nínú hadithi a máa rí wọ́n pé gẹ́gẹ́ àwọn onímọ̀ ń bẹ dáadáa àná Muhammad sallallahu alaihi wasallam then àwọn ẹ̀kọ́ kan tó ní ṣe pẹ̀lú pé nígbà míì kí ẹ bá rí àwọn àárẹ̀ kan nínú àwọn àárẹ̀ lára ẹni tí ẹ bá fẹ́ so pé kí ni èèyàn gbọ́dọ̀ ṣe kéèyàn ṣọ́ra kò sí tó gbé kéèyàn sọ pé àárẹ̀ yìí àní lè máa kọ̀ǹtínù máa ń torí tí mo rí. ṣé kọ́dọ̀ lè má já rẹ̀ pẹ̀lú táwa ń rí lórí fíìlì táwa yìí lórí fíìlì marriage counseling ó lè má já rẹ̀ náà ẹni kì í sáwò àwọn kéèsì kan wà tá à ń rí tó ẹ pé ọkọ àti ìyàwó mi nígbà tí wọ́n ṣe nọ́zọ̀r sẹ́wọ̀n kó ní limitation tí èèyàn lè rí lára obìnrin tí èèyàn fẹ́ fẹ́ ó sì ní limitation tóbìnrin náà lè rí lára ọkùnrin nígbà tí wọ́n ti délẹ̀tọ̀ ara wọn tí wọ́n bá ríra wọn tán kan wá rí pé kankan wà tí àwọn ò fiyèsí dáadáa kí ló yẹ kán ṣe irú tá ànábì ṣe yìí ló yẹ kán ṣe for instance ẹlòmíràn sọ pé òun rò pé aya rẹ̀ ga ni ní tá à ń sọ ti yé gbogbo àtàwà ń lé a gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí rédíò ẹlòmíì lè wò pé àwọn wò pé ẹ̀yìn rẹ̀ ga ni àṣé kò jù báyìí lọ tó bá ti rí i pé kò jù bẹ́ẹ̀ náà lọ tí ó sì tẹ́ ọ lọ́rùn mọ́ wàá sọ pé jẹ́ǹjẹ́ eléyìí náà ìwà ṣe ìyàwó táyé ti gbọ́ tọ́run mọ̀ ìwà ní súnmọ́ rárá jẹ́ súnmọ́ kí n wá kọ̀ àbòsínú àbí ká ní pé mo bá mọ hadisi yìí ni before kó tó di pé a gbé ìwé garment of compassion jáde ibì kan wà tó yẹ kéèyàn fi há ń bẹ̀. inshallah pẹ̀lú ògùn Ọlọ́run. sọ ni pé àmì Muhammad sallallahu alaihi wasallam ó gbé ìwé padà ẹ wò báwọn ń pé àwọn àmánà ni ẹni pé àbóbìnrin náà lórí nǹkan tó tára rẹ̀ kọ̀ lára ọkùnrin náà wọ́n náà má jẹ́ ó súnmọ́ ẹ terminate ẹ̀ ń bẹ̀ náà ó dà pé sí nǹkan tó fà á náà nù tá a fi hàn ó pé bá a sì ń ṣe ìyàwó láwùjọ wa yìí àmọ́ gbọ́dọ̀ tún kájírí ẹ̀ wò dáadáa ọkọ àti ìyàwó tí wọ́n ti ríra wọn ẹ ti nánàkúnná lọ ẹ̀ṣẹ̀ ìyàwó ọ̀sẹ̀ kan la ilaha illallah ẹ sì mọ tí ń bẹ ń bẹ abájọ tó fi jẹ́ pé nínú ṣẹ̀ríà gan ká tó ṣe wàlímà kọkùnrin súnmọ́ ìyàwó rẹ̀ náà àbí ẹ̀rí wisdom yẹn náà ń bẹ ni lẹ́yìn consummation lẹ́yìn nìkan consummation ní àìsàn máa ń ṣe. lẹ́tẹ̀sẹ̀ ṣe wàlímà abájọ. àdìsẹ́ àbáwá àbúrámọ́ ní àwọn àwòfẹ́ náà bẹ́ẹ̀ni wàlá òbí ṣáà. yẹ́n ṣe pé níjọ́ kẹta ọjọ́ kẹrin ànábì yẹn sọ pé eléyìí ti ṣe ìyàwó ó kàn yá mi pé eléyìí ti ṣe ìyàwó. kò sí ìṣe wàlímà. kọ́dọ̀ ó súnmọ́ kọ́ ẹ pé ibi tí èyí kéèsì tá à ń kà yìí náà ànábì ò tí ì ṣe wàlímà ànábì fẹ́ wọlé tọ̀ yóò ṣẹ̀ṣẹ̀ wá ṣe wàlímà àmọ́ àwọn àti lùlù àti gbàjó àti ṣe traditional kìnnìkan irọ́ tẹ bá débi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó mi lóde òní ẹkún ó sì máa gbọ̀n yín pé ewo ń gbogbo eléyìí
àwọn nǹkan tí ò sínú ẹ̀sìn láwọn nǹkan tó tó tako ẹ̀sìn Islam Subhanallah. ni wọ́n máa ṣe ní ìdínémọ̀ pé àwọn fẹ́ ṣe ìyàwó tí ọkọ àti ìyàwó tí wọ́n sì ríra wọn. Àbí kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe kínní ìgbìn ẹ̀sìn tí ẹ̀ yé wọn bóyá wọ́n tẹ̀ tí ríra wọn náà ta ló mọ̀. Kọ́lọ́n kó sọ wá ń bẹ̀. kódà ẹlòmíì ò tún dáhùn débi pé àwọn ẹlẹ́ni tó rẹ̀ tó ń gbé lọ lọ́sibítù táwọn onímọ̀ kí wọ́n sí ìyàwó mẹ́. Wọ́n ti dí ọ̀nà pa. ẹ̀yìn àárẹ̀ ìbànújẹ́ ìfẹ́ ni mo ṣe pé Ọlọ́run wọ́n ẹ̀sán wà lọ tọ́nù. Lábẹ́ bẹ́ẹ̀. mo wà nínú mọ́tò nígbà kan lọ sọ́nà àbìkan ìnídàpọ̀ àdúgbò ọba kan wọn ni pé ẹ̀wò ó ní ẹ mọ gbogbo àwọn ìyàwó tó ń ṣe nílọrin tó bá pa títì rẹ̀ mẹ́ ó ní gbogbo àwọn ìyàwó wọn ní kò láàsì wàláì ọkà tó lè mẹ́rin fún mi. Subhanallah. Táwọn wòye sí torí pé mẹ́mẹ́ wọn ni ẹ̀wọ́ lágbájá àti lágbájá ọ̀pá títì rẹ̀ ó ní kò láàsì.